Akaso nítorí pé torí bá dé tí dùnú gbọ̀nù ẹ̀yìn. Kọ̀mpútà torí bá dé tí dùnú gbọ̀nù ẹ̀yìn. Oore lè má ṣe fọlọ́rẹ láyé kúrọ́ pẹ́ dá. Ọpẹ́ dẹ̀ jẹun tọ́lọ́wọ́n bá bùkátà. Bẹ̀dá ò bá dúpẹ́ kò lè rí òmíràn. Ìyẹn ló ṣe yẹ kó lóore wo. Ó máa dúpẹ́ o. Ká ṣàdúrà o. Àròjù. Gbàdúrà o. Ló jẹ́ ń sọ pé wà lákọ̀ọ́dí àti iná Dáúdà. Wàsùláìmọ̀nà ọ̀rọ̀ Kúránì ni. Wá ṣe mí lóní mímọ́ wọn bọ́ lọ́rùn ìlàyé. Oní tí bá ti ń ṣọpẹ́ ṣàlóore mi ń pọ̀ sí. Bàbá máa yọ mí kúrò níjọ. Akaso ohùn mi yàtọ̀ sí ti gbogbo wọn. Ìṣọwọ́ kọrin mi yàtọ̀ sí ti gbogbo wọn. Ìṣọwọ́ lóhùn mi yàtọ̀ sí ti gbogbo wọn. Bátúndé tí bá ní láìlá, Ọlọ́run ṣáá ni mo ń sọ tí bá ní láìlá. Orúkọ Ọlọ́run ṣáá ni mo, Ọlọ́run ṣáá ni mo ń sọ. Akaso tí bá ní láìlá. Ọlọ́run ṣáá ni mo ń sọ tí bá ní láìlá. Ọlọ́run ṣáá ni mo, Ọlọ́run ṣáá ni mo ń sọ. Ìmọ̀ Ṣakira wá ìmọ̀ Kàfúrà. Ẹni máa gbọ́ àgbọ̀ èèyàn tí onígbà wò nígbà. Ọlọ́run ká mi mẹ́yàn tó máa lè gbọ́ láyé. Torí ẹni tó gbọ́ láyé ni oníjìyà bódòrún. Bàbá Moye tún ti gbórin dé o Mr. Prudence. Alájí Mutiu Akaso. Túndé tó bá ti jẹ́ tó lóhùn orin o. Akaso lórí irọ́ tó bá ti jẹ́ tó lóhùn o. Ẹ má jiyàn yìí pé kíkí àwòkọ́ yàtọ̀ sí. Ayé ti máa ma ìyá tèmi ìgbàláyé. Yétúndé ọmọ rówó lónìí tèlé lónìí pé igbe kíkẹ́ àwòkọ́ yàtọ̀ sí. Òṣogùn ni wá fẹ́ bá mi nájà kò lè jọra wọn. Ìwọ lọ ṣògùn rin, ó lọ sí gbẹ́rẹ́ sọ́rùn. Ìwọ lọ ṣògùn ohun, àbò lọ ṣògùn rin, wọ́n fẹ́ bá mi nájà kò lè jọra wọn. Gbójú ń bẹ̀ àmútọ̀run wá yàtọ̀ púpọ̀ sí ìfagídí wọn. Torí pé igba yàrá lólùjalè òun lólùjalè orin. Olùgbàyè ọ̀pọ̀ fẹ́ wọ bẹ̀ wọ lọ́hùn òfin àṣírí ẹ̀yẹ wọn. Akaso mo wọ pálọ̀ wọ gbogbo iyàrá o. Mo wọ pálọ̀ wọ gbogbo iyàrá tó lùjalè orin. Mutiu kò síbi tí ń wọ kọ́lọ́fín ilé òun àṣírí ẹ̀yẹ mi. Ó yé mi o. Ó yé mi. Ìyẹn làwọn kan fi máa ń sọ ọ̀nà fi máa ń sọ pé Akaso lórí rọ wọ́n ní sórí Muslim ló ń kọ́ ní àbórin Fuji. Mo ti kọ́ nínú rẹ́kọ̀d mo ní pé igba yàrá lólùjalè òun lólùjalè orin. Kò síbi tí ń lè wọ̀ kọ́lọ́fín ilé òun àṣírí ẹ̀yẹ mi. Ó yé mi, ó yé mi. Bismillah ìfàtà àná lè bọ́ọ̀bà. Mo forúkọ ti rí Ọlọ́run ṣíájú. Gbogbo ohun tá a máa ń sọ lè ní o. Akaso lórí irọ́ alátọ̀dá o alátọ̀dá orin. Èní gangan lọ́gbọ̀n ọjọ́ 30th of October ọdún 2024.
àbẹ̀ ní Hilton lẹ́gbẹ̀ẹ́ abúlé Ẹ̀gbá o. Akaso lórí rọ alẹ́ ọjọ́ Wednesday ṣàlẹ̀ níjẹ́ o on the 30 of October 2024. À ń ṣe ẹ̀lẹ́ ló ń ṣọjọ́ bí o. Bàbá ẹ̀lẹ́ ló ń ṣọjọ́ bí. Lolúwa mi Kọ́láwọlé Wàsíù bá ní wá o. Akaso lórí rọ ìgbàláyé Mutiu ọmọ mi. Olùgbàyè mo fọwọ́ ẹ sọ̀yà ní bàbá níbi ìkíbi torí kí tí ò ga jù nílò ò lè fúnni níbòjì. Akaso lórí rọ mo ní kí tí ò ga jù nílò ò lè fúnni níbòjì. Bàbá ní Kọ́láwọlé Wàsíù mi bàbá Rihanna aláṣẹ Ria Entertainment. Aláṣẹ Ria Lounge, aláṣẹ Ria Farm, aláṣẹ Ria Store, aláṣẹ Ria gbogbo nǹkan. Bàbá àwọn ọmọ olóríire mo ní pé ìjọ olóríire níjọ wa. Toro olóríire lọ̀gá wa. Ìjọ olóríire níjọ wa. Toro olóríire lọ̀gá wa. Olùgbàyè tí ń jẹ́ Wàsíù aláṣẹ Ria Entertainment. Ìjọ olóríire níjọ wa. Toro olóríire lọ̀gá wa. Olùgbàyè tí ń jẹ́ Wàsíù aláṣẹ Ria Entertainment. Mo ní pé Akaso ìjọ olóríire níjọ wa. Toro olóríire lọ̀gá wa. Olùgbàyè tí ń jẹ́ Wàsíù aláṣẹ Ria Entertainment. Níjọ wa Toro olóríire lọ̀gá wa. Olùgbàyè tí ń jẹ́ Wàsíù aláṣẹ Ria Entertainment. Olùgbàyè Wàsíù Kọ́láwọlé ọkọ̀ Yétúndé ọkọ̀ gbàlà tó ń kó wa wọ̀ oníjàbọ̀ òde níparun gbogbo àwa tó kó sínú mọ́tò láòyè mọ́ ẹ lọ́wọ́ ìjọ olóríire níjọ wa. Toro olóríire lọ̀gá wa. Olùgbàyè tí ń jẹ́ Wàsíù aláṣẹ Ria Entertainment. Ọ̀gá ló pè mí, ọ̀gá ló pè mí o. Akaso lórí irọ́ wọ́n tún pé ẹ̀gbọ́n mi Àjàúrà mi tọ́ pẹ́ náà ti kà. Ọ̀yá mẹ́lọ̀ owó Babalọ́ládé mo gbà fún Dele ìtàn tó pé. Àtìmọ́lẹ̀ alówó lẹ́nu rúdì ní ìpàfọ́ Agége. Àwa mẹ́tẹ̀ẹ̀ta náà ní kájọ wá bá bàbá ilẹ̀ ṣọjọ́ bí ẹ̀ títí 2024. Ẹlẹ̀ èyí ni ìjókòó ìṣàmì gbọ́. Mo kàn ní pé ọmọ o wè pẹ́ dàgbà o. Wọ́n máa o wè pẹ́ dàgbà o. Ọlọ́jọ́ bí wà máa ṣe púpọ̀ o. Ọmọ o wè pẹ́ dàgbà. Onífẹ́ ìṣòpin lọ́la Kùránì. Ọmọ òwe pẹ́ dàgbà. Onífẹ́ yìí dágbére fáyé lọ́la wọn ọmọ. Mo ní pé pàtàkì ni ó ayé lè pàtàkì ni. Pàtàkì ni ó ayé lè pàtàkì ni. Pàtàkì sáni ká ṣọjọ́ bí bàbá ń bẹ láyé pẹ̀lú àlàáfíà o. Ẹni tó ń bẹ láyé nínú ààrẹ. Akaso èèyàn tó ń bẹ láyé o nínú fìtínà. Mo léèyàn tó ń bẹ láyé o nínú àdánwò. Tó bá ń rántí ọjọ́ bí ẹ o. A máa blame Ọlọ́run tó ṣẹ̀dá ẹ̀.
àrántí ọjọ́ tó dá sáyé tí wọ́n bí lọ́mọ o. àrántí ọjọ́ tó ń bí sáyé tọ́lọ́hún dá léènìyàn àbúṣẹ́kùn torí pé ó wà ní ìnira. tí ẹ ò rí bẹ́ẹ̀ bàbẹ́lẹ̀ máa dúpẹ́ fọ́ ọlọ́run ọba tó nìyẹn. ọ̀rọ̀ ò ní pọ̀ Akaso lórí rọ́ àwọn èèyàn bẹ ní kálẹ̀ tá ń ṣe dáadáa. ẹ ti mọ̀ mí Akaso lórí rọ́ àṣà lè mi àṣà ò lè balẹ̀ kó má fọwọ́ kó nǹkan. mo ti sọ díẹ̀ lọ́rọ̀ ẹ̀dìyẹn múná. oṣù ọkọ Princess Ganiya ọmọ kábíyèsí olójoru ọkọ fún mi màmá Zainabu ọkọ títí màmá Kọ̀wíyá congratulations kú oríire. bàbẹ́lẹ̀ ló ń ṣọjọ́ òbí agbóríndé àgbélùbọ̀ fún. bàbẹ́lẹ̀ ló ń ṣọjọ́ òbí ọkọ Ganiya ló ń ṣọjọ́ òbí ọkọ fún mi ló ń ṣọjọ́ òbí ọkọ títí ló ń ṣọjọ́ òbí. ó kú kalẹ̀ olówó orí mi kọ́láwọ̀ ní wá sí i. aláṣẹ rí entertainment. ìdí bàbá lọmọ boko àtọ̀hún ṣálò tí ń bọ̀. kò ní jẹ́ ọbọ̀ kò ní já ẹbọ ọlọ́run tó gbé ẹ̀sìn kò yí o kò ní já ẹbọ ríà kò ní já ẹbọ wá ọlọ́run tó gbé ẹ̀sìn kò yí kò ní já ẹbọ. ọ̀gá Chinedu kọ̀ǹpútà nọ́mbà 2. Chinedu bàbá sí ibi oṣù ọmọ yíbò tó léegun lé Chinedu tí ń jẹ́ kọ̀ǹpútà máa gbọ́. mi ò kàn mórúkọ jẹ́ Chinedu orúkọ jẹ́ Chinedu ni. Àkàndé ọ̀jẹ̀ kìí jákàndé ọ̀gá ẹ̀wà ọ̀tọ̀ òkú kalẹ̀ níbẹ̀ yóò ṣe nígà international ẹ̀wà èèyàn Chinedu kọ̀ǹpútà ò ṣeun mi. ẹ bá tọ́jú authority àwọn alábí Pasuma bàbá rẹ̀ authority eégún òní ìbọn èèyàn Tọ́pẹ́ eégún òní ìbọn èèyàn Tọ́pẹ́ o. ẹ̀gbọ́n tèmi Akaso Mutiu ta òbí ó ní wàbílà ìta òbí kí wàbílà ìta òbí kí. ọlọ́run jẹ́ ń ṣe kò gẹ́rẹ́ wàbílà ìta òbí ọlọ́run jẹ́ ń ṣe kò gẹ́rẹ́. ẹ̀ṣọ́ bìdí nìyẹn ọmọ ẹ̀dẹ̀ máa kó àrókùn o. ó kú kalẹ̀ níbẹ̀ yẹn bàbá ẹ̀ṣọ́ ẹ̀gbọ́n tèmi Akaso Mutiu tipẹ́tipẹ́ ìbànújẹ́ ò ní kọ̀mọ́ láéláé ẹ̀ṣọ́ mo fọlọ́run ṣọ́ ẹ̀gbọ́n mi ò ṣeun. ó kú kalẹ̀ coordinator bàbá láwo Ọ̀rúnmìlà bàbá láwo ó kú kalẹ̀ níbẹ̀ yẹn kí nìkan ò ní ṣe láéláé. Ṣọlá sẹ́kìtì yàrá wọn Ṣọlá sẹ́kìtì yàrá wọn Osama ti jẹ Sáìdì mórí ẹ nílé Osama ti jẹ Sáìdì mórí ẹ ẹ̀gbọ́n Akaso òṣèyàn gidi tọ́jú Jambele oní ilẹ̀ ọmọ ewé tọ́jú Jambele oní ilẹ̀ ọmọ ewé gbogbo wọn fẹ́ tí máa ti Àtàndá Bátúndé ó ṣe Súlè ọmọ ńlá mo máa fọ́lọ́hún ṣọ́ ẹ̀ ó ṣeun láìláìláàlá Muhammadu Rasulu. ọmọ ńlá ó ṣe Sùláìmọ́nà ọmọ ńlá mo máa fọ́lọ́hún ṣọ́ ẹ̀ wọ́n dúró tán
mo mọ youngest ń jẹ́ Saidi Yellow. mo mọ youngest tó ń jẹ́ Saidi Yellow. ẹ̀gbọ́n wa Akaso mo gbà fún ẹ tó. Saidi Yellow kí ni kan ò ní ṣe yẹ. Saidi Yellow kí ni kan ò ní ṣe yẹ. youngest chairman ẹ̀gbọ́n Mutiu ìgbàláyà Akaso máa wọlé. Ọlọ́run máa máa pa Wàsíù yìí fún wa o. máa máa pa Wàsíù yìí fún wa. ìjọ olóríire níjọ wa tòró olóríire lọ́gá wa olùgbàyè tí ń jẹ́ Wàsíù aláṣẹ rí àwọn entertainment ìjọ olóríire níjọ wa tòró olóríire lọ́gá wa olùgbàyè tí ń jẹ́ Wàsíù aláṣẹ rí àwọn entertainment olùgbàyè kò lè pẹ́ òkú kò lè pẹ́ òkú. Ó bàbá Rihanna kò lè pé òkú kò lè pé òkú o. Ríà ẹni tí yóò bá mọ̀ gbà tọ́lọ́wọ́n bá ń fẹ́ mi sí ẹ lára. Kò lè pé òkú kò lè pé òkú o. Kọ́láwọlé o, Ọlámídé mo ní kò lè pé òkú kò lè pé òkú o. Ẹni tí yóò bá máa sìnkú tọ́lọ́wọ́n bá fi ẹ́ sínú ìyá rẹ̀. Wàsíù kò lè pé òkú kẹ́ni náà máa ṣọ̀fọ̀. Akú apárun kò lè pé òkú òkàdé náà máa ṣòfò ọmọ. Kò lè pé òkú òkàdé náà máa ṣòfò ọmọ. Bóyá tẹ bá ń gbọ́ tí mo bá kọrin táyé ń sọ pé ní mi kira. Akaso mo ní tẹ bá ń gbọ́ tí mo bá kọrin táyé ń sọ pé ní mi kira. Yálò iléeṣẹ́ wo ló ń gbé mi jáde náà? Iléeṣẹ́ wo ló ń gbé mi jáde náà? Ànábì Yellow tó ń jẹ́ Saidi mi. Ó ṣe gan Yellow tí ń jẹ́ Saidi mi o. Ó ṣe gan Yellow tí ń jẹ́ Saidi mi. Ìjọba oní márùwá ẹlẹ́sẹ̀ mẹ́ta tó ga. Ẹ̀gbọ́n tèmi Akaso Mutiu ni. Ìjọba fọ́táyà. Ó ṣe gan Yellow tí ń jẹ́ Saidi Yellow kọrin ṣùgbọ́n mọ́ríyà ni ṣùgbọ́n kò kọrin. Yellow iléeṣẹ́ wo ló ń fún mi ló jẹ náà? Gbé kámẹ́rà sí iléeṣẹ́ wo ló ń fún mi ló jẹ náà? Ó gbọ́ iléeṣẹ́ wo ló ń bá mi bọ́ ọmọ mi? Iléeṣẹ́ wo ló ń bá mi bọ́ yàwó? Iléeṣẹ́ wo ló ń bọ́ ọmọọṣẹ́ mi? Tó bá gbọ́ tí mo bá kọrin táyé ń sọ pé ní mi kira. Túndé iléeṣẹ́ wo ló ń gbé mi jáde náà? Ó ṣe Yellow tí ń jẹ́ Saidi mi. Tí ń jẹ́ Saidi mi. Ọmọ ńlá Sùláìmọ̀ náà ó ṣe o. Ọmọ ńlá Sùláìmọ̀ náà ó ṣe o. Kúrò àwọn náà sọ pé mo ti ń bà bọ̀ ó tó jọ mẹ́ta. Àwọn náà sọ pé mo ti ń bá a bọ̀. Authority kí ló lówó fi dá mi mọ̀. Ṣínédù kí ló lọ́lá fi dá mi mọ̀. Saidi Yellow kí ló sọ mí jẹ̀bi yìí. Akaso lórí irọ́ mo ti ń bá a bọ̀ o. Mo ti ń bá a bọ̀. Ó gbọ́ èmi làlájì Mutiu, èmi gangan lèmi òun ò ní fẹ́ lómi ṣe mí. Èmi làlájì Mutiu, èmi gangan lèmi òun ò ní fẹ́ lómi ṣe mí. Ìgbàláyé àtọ̀dá bàbá fátìlì ká èrè. Ìwọ gangan nìyẹn òun ò ní fẹ́ lómi ṣe mí. Ìṣọ̀wọ́ onílù lẹ́yìn, ẹ jẹ́ ká máa lọlé o, àsìkò ṣáì ti tó.